alukoro tiẹ̀ ti dé ní ìmọ̀ bóyá bẹ́ẹ̀ alukoro ti máa mọ ká kọ́kọ́ kí alukoro káàbọ̀ ṣùgbọ́n ẹrù indomie tẹ ló gbé àmọ́ bó ṣe pọ̀ tó bá ti wá lò tó síwájú débi wípé kò ní jẹ́ kó fúnra ẹ̀ ríwájú tàbí kò ní jẹ́ kó balance lórí ọ̀kadà dáadáa àbí. wọn àbò tiẹ̀ lọ ṣe máa dá dúró pé ó lè fi tiẹ̀ kó bẹ́ẹ̀ lòmí alukoro ká mú láti bẹ̀ kẹ́ ẹ ti bẹ̀ wọlé náà. lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ kí gbogbo etí tó ń gbọ́ ìkànnì Family FM ní káàkiri àgbáláyé. bákan náà mo náwó kíkì mi kí bàbá olóríire yẹn the Commissioner of Police Lanre Ogunlọ́wọ̀ PhD pé wọ́n kún àfọmọnìyàn sí. mo sì kí àwọn management wọn látòkè tó fi dísàlẹ̀ pátápátá pé a kú ojúmọ́. wọ́n á tún náwó kíkì mi sí PPRO CSP Ọmọlọ́lá Odùtọ́lá tí mo wá sí aṣojú ẹ̀ ní orí ìkànnì pé ògbólé akínpín ẹ̀kọ́ ojúmọ́ wọn. lórí ìpè tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbà tán yìí ojú méjìlá máa fi wò ó ẹ̀rí pàtàkì wà lórí program àṣì nígbà tí incident yẹn ń ṣẹlẹ̀ ìdá o nǹkan yẹn kan lẹ́ni yẹn gbé sórí báìkì o méjì ni o mẹ́ta ni o ojú aláàkótá àkófin wò ní pé tó bá jẹ́ pé alí indomie ẹ̀yọ̀ kan ló bá gbé tó gbé lérí itan tí ò dé àfẹ́ tí ẹni tí ń gun báìkì kò tí ì sí nǹkan tá a lè sọ pé ọ̀fàlódò nìyẹn yóò sì ná ọ̀fàlódò ṣùgbọ́n tó bá jẹ́ pé bá ti ń jù yẹn lọ ẹni tó mú yín àbí iṣẹ́ tí àwọn local government gbélé àwọn tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì kọ̀ọ̀kan lọ́wọ́ ìyẹn náà wà lára àmójútó pé kẹ́ ẹ má lọ fi titi yín kó bá ẹlòmíì torí tájẹ́ǹtì bá di gbàgbó ẹni tí ọ̀rọ̀ a máa san sí mo pè é ń gbọ́rọ̀ mi so láti fojú yẹn wò ó wọ́n rẹ̀ pé gbogbo náà pátá iṣẹ́ tá a bá ń ṣe ká máa fi tọmọlúwàbí ṣe there are some things pé ẹ lè correct yàn ọ̀dà ń tẹ́ ẹ gbé yìí o ó ti pọ̀ kọjá ní tí ọ̀kadà lè gbé ẹ sọ̀kẹ́ wọ ọkọ̀ ọlọ́kadà wọn bá ti tiẹ̀ lọ tẹ́ni ẹ bá tó wá ń yarí tí ọ̀fẹ́ gbọ́ wọn náà wà á lè tẹ̀síwájú ọ̀dà pé alábùkù lẹ́yìn náà fẹ́ yà because ìgbà tí ó bá ṣẹlẹ̀ kọ̀sẹ́ tí ó mọ̀ tó bá ṣẹlẹ̀ tẹ́ lójú ó tó dá and the way tí àwọn accident ti fi ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀kadà àti mọ́tò kò kéré so fáǹfààní ara wa náà ni tẹ́ni ọba ṣe pẹ̀lú àkòsí o tí ì ṣe pé torí pé wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ yín ló fi sọ pé ọ̀fà lórí lẹ́gbẹ́ ẹjẹ́ àwọn náà ká tíráìkì láti máa pa òfin mọ́ kò ń ṣe pé ńgbà tí ẹ̀ bá tó gbèrú méjì nìkan àbí mẹ́ta nìyẹn tó kófa lódì tó o bá gbé ní tí ó yẹ kó o fọ̀kadà gbé ẹ wo àwọn tí wọ́n máa ń gbé irin tí wọ́n gbé irin tí ó sì wà lórí báìkì àkóbá tí kìíní yẹn ṣe kékeré o. tó máa yọ sẹ́yìn gbogbooro. tí yóò yọ sẹ́yìn gbogbooro ẹlòmíì tó wá bàjẹ́ níbi wípé kò tiẹ̀ ní lọ sẹ́yìn yóò fi dáàbò ìta tó ti gbé irin yín ni yóò náà wà dàbí sáìsì ọkọ̀ tó jẹ́ pé àkóbá ní dálẹ̀ láwùjọ gbogbo yẹn náà tẹ́ bá tó ń ṣerú ilé ìkẹ́ stop sí bẹ́ẹ̀ kó má bàa fa ìjàmbá fún aláìmọ̀. tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yẹn ibi tí alukoro gbà wọlé làárọ̀ yìí sórí ètò sàn láàrin ní ẹgbọ́ yìí wọ́n ti kí àwọn lọ́gàlọ́gà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n sì ti bá wa bójú wo ìpè tí ó wọlé lè tí wọ́n bá wa ní ẹnu ẹ̀ a máa kọjá sẹ́ka polówó ọjà nígbà tí a bá dé alukoro wa máa ṣe àlàyé fún wa àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọ̀gá CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD tí wọ́n ṣe láti ọ̀sẹ̀ tó lọ títí wá di àkókò yìí à ń padà bọ̀. ìpadàbọ̀ rẹ̀ alukoro àwọn àṣeyọrí àbíjà lálàrí ọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti à ń ṣọwọ́ lómi lọ́wọ́ bọ́kàn ẹ ṣe wà níbí lọ́kàn ẹ wà lọ́dọ̀ ìyàwó ẹ lọ́kàn ẹ wà níbí ìnáwó ṣe máa lọ. ọlọ́wọ́ bá ní dá sí. ẹ lọ fọkàn balẹ̀. tó alukoro àwọn àṣeyọrí tí sọ́yọ́ pàṣẹ. ibi tá a bá kọ́ fẹ́ gbà wọlé náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Òde Rẹ́mọ. Òde Rẹ́mọ. náà fi máa ń sọ wípé Ògùn state ẹ rí i pé tá a bá ní ká wò ó látìgbà tí bàbá ẹ̀ ti resume sí ọ́fíìsì ní ìpínlẹ̀ Ògùn state pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tí bàbá yìí yàn láàyò tí wọ́n fi ń ṣiṣẹ́ gbogbo wa bẹ́ẹ̀ ni tá a sì rí tí ì ṣe pé àrùn ojú ni kì í ṣàrùn mú táwọn náà ń fojú rí lójoojúmọ́ ó jẹ́ kí ìwà ọ̀daràn kó lọlẹ̀ gan-an seriously tó fi lọlẹ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀
is like 70%. ẹ bí mo bá sọ gan náà pé àti ẹ̀mọ nǹkan tá a fẹ́ sọ gan bóyá ká kó àìláìsí àwọn èèyàn bò síbẹ̀síbẹ̀ náà kò ṣeé ṣe ni kẹ́ ẹ má rí olórí burúkú tí ó lóun ó tọ́ bọ irú gbóná bí ò ní sí ní kankan àmọ́ ríru wọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kúdòtò commissioner of police àti gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tó wà ní ọ̀dọ̀ àwọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní òde Rẹ́mọ onílà fi máa ń sọ wípé if you see something say something iṣẹ́ agbófinró àbí security generally kò sí ọlọ́pàá nìkan ni ọgbọ́nọ̀ máa ṣe àmójútó rẹ̀ bí kò ṣe pé kíyàwó náà kò ṣe ọkọ kò ṣe àmójútó lórí fámìlì ẹ̀ nínú ilé bẹ́ẹ̀ náà ni kíyàwó náà sì ṣe àmójútó lórí àwọn ọmọ tí ń kó káàkiri òun ló fa ti community tí adáko ètò wà ní òde Rẹ́mọ ṣàdédé ni wọ́n discover yìí pé arákùnrin kan gba orí àjà wọnú ilé ìkànnù ara community yẹn wọ́n wá discover ẹni yẹn ò sí nílé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni wòye fẹ́ jí ó fẹ́ jí kí ni WC plumber yẹn àti sink ó ti kó ibi tó ti wá ń gbìyànjú láti pé òun fẹ́ jáde kó òun fẹsẹ̀ fẹ́ òun ni a ti pè onílé báyìí báyìí ṣẹlẹ̀ ní ilé rẹ o but àwọn náà ti wà ní agbègbè yẹn ọ̀sà lọ́ọ́bọ̀ nígbà tí ó jáde sọ́wọ́ àwọn ará community wọ́n ra mú ìgbà tí wọ́n ra mú wọ́n ti wá lù débi wípé ó ti kọjá nǹkan tọ́lọ́pàá lè bà ṣe rí ẹ ti ṣe tó dáa ṣe rí ká máa mú suspect ká sáré máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa ó máa ń ṣe àkùdé fún ìwádìí tó péye because ó ṣe é ṣe kó jẹ́ pé ẹni tí ẹ mú yìí ó lè mọ̀sọ̀ nìkan ni ló ń yẹrù iṣẹ́ yẹn láàyò kó jẹ́ pé syndicate ni wọ́n gbọ́ngbà tẹ́ bá ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ báwo ni ìwádìí òṣìṣẹ́ lọ àndàdẹ̀ tó máa ń sọ àwọn tí wọ́n sáré máa lu ọ̀daràn yẹn tẹ́ ẹ bá wádìí wọn dáadáa àwọn gan náà ọ̀daràn ni wọ́n torí ó ṣeé ṣe wípé báwo yóò bá kú ó ṣeé ṣe kó padà kàmí pé àjọ ṣiṣẹ́ yìí ni tẹ́ bá tẹ̀ fẹ́ náà yàn èwo ni àlùdójú kú débi pé òǹgò ní tiẹ̀ wúlò mọ́ ẹ wà náà yàn tán ọlọ́pàá police station hospital ẹ sì lọ suspect de kọ́má ẹ sì àmọ́ gbé lọ police station bọ́ ọ bá ti nà tó bá ti lẹ́jẹ̀ lára àbíbì kan dá má wulẹ̀ gbé wá police station o kọ́kọ́ lọ treat ẹ̀ ná kẹ́ tó wá fẹjọ́ sùn ọlọ́pàá so nígbà tí wọ́n na ọkùnrin tí wọ́n nà dé orí wàhálà láàlì wọ́n gbé lọ sí hospital ibi wọ́n ti ń treat ẹ̀ lọ́wọ́ arábìnrin kan náà ti gbọ́ wípé ṣé kò ń ṣe ara àwọn tí wọ́n wá ja òun lólè ní June 1st June 12 ní ọwọ́ pálábẹ́ẹ̀ ségi ìyẹn bá gba hospital yẹn lọ ọ lọ wò ó ní ọkùnrin wà lára àwọn tí wọ́n wá ja òun lólè ní ọjọ́ kìíní oṣù kẹfà lọ́dún tá a wà yìí tí ń túmọ̀ sí wípé iṣẹ́ tí arákùnrin yẹn láàyò ní wípé kọ́ máa wọnú ilé ńlé bólú ọ̀bà sí ńlé láti máa jà ní olè káàsì wí pé bí ẹ ṣe lu yẹn náà bá padà gba ọ̀run lọ ṣe mọ̀ pé ibẹ̀ náà ni ìwádìí ó ti pin because kì í sọ ní kí sáà láti sọ tẹ́gbẹ́ àti ẹ̀sìnṣẹ́ yìí wọ́n ní bí olè ikú ilé ọ̀bá pani tòde olè pani ó ṣeé ṣe kó jẹ́ wípé ibi tẹ́ni ti wá tí ò jára agbègbè yẹn kó jẹ́ pé ẹ̀kan nínú ilé náà ni à ń fún olówó bí ó ṣe máa rìn tó ṣe wá máa ja àwọn ará inú ìlú ní olè nítorí náà ẹ dákun gbogbo apátátá bá ti rí alọ́kọ́lọ́ ń kígbe nínú àkókò máa ń kàn ẹ jẹ́ kí wọ́n ṣe ìwádìí bìkọ́ wọ́n ṣeé ṣe kó má jẹ́ pé òun nìkan ni ló ń yẹrù iṣẹ́ yẹn láàyò ìyẹn báyẹn èyí tó a lè pè ní àwàdà kẹ́ríkẹ́rì ṣùgbọ́n ká gbà pé ọlọ́run kó ẹni tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ sí ọlọ́run kó yọ ní ọjọ́ 14 oṣù tá a wà nù rẹ̀ à ń pè ọkùnrin kan ní Ògúndípẹ̀ Elijah tó ń gbé ní oúnbẹ fíà ọjà ọ̀dàn ó fi tó létí ọlọ́pàá létí pé ìyàwó arákùnrin kan tá à ń pè ní Sàánú Akínọlá tó náà jẹ́ ọmọ
ọdún mẹ́rìnléní-ọgbọ̀n àti akẹgbẹ́ rẹ̀ kan tí ń jẹ́ Razak tá a mọ orúkọ bàbá rẹ̀ ó ní wọ́n àtáàkì arákùnrin tí mo kọ́ dákọ̀ Ògúndípè Èlíjà ìyàwó Ògúndípè Èlíjà yìí àti Sàánú Akínọlá wọ́n jọ jẹ́ business partner èdè àìyedè wá wáyé láàrin àwọn méjèèjì Ògúndípè tó jí ọkọ obìnrin yìí ó wá ń dá ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ pé ṣe sùúrù arákùnrin tá à ń pè ní Sàánú Akínọlá yìí òun wá láti Benin Republic bó ṣe fa ìbọn ìléwọ́ yọ nìyẹn ló bá dojú ìbọn kọ ọkọ pátánà rẹ̀ ọkọ ìyàwó ńgbà tó tẹ̀lé àkọ́kọ́ tí yẹn rí pé bò òye ìyẹn sáré fi gbogbo ẹ̀ta pé ẹ gbà mí o báyìí o ó sáyìn ìbọn yẹn bí ẹ̀mẹ́ta ìyẹn ké fún ẹ̀pù Ọlọ́run ní káwọn èèyàn dá lóhùn ká tó wá fún àwọn tí wọ́n ń dá lóhùn gan wọ́n kàn sáré lọ sí police station èyí tó tẹ̀lé Sàánú Akínọlá tó jẹ́ Razak tá àmúrúkọ bàbá òun ti fẹsẹ̀ fẹ́ wọ́n sàpadà rọwọ́ tó Sàánú Akínọlá òun náà wà ní police station ibi ó bá ti rí ìbọn tó gbé locally made pistol tó fẹ́ máa fi pààyàn káàkiri òun náà wà ní àgọ́ ọlọ́pàá tí ó ń ṣẹ́jú pàkópàkó lọ́wọ́ kọ́ lọ mọ́jà àṣírin ká níbẹ̀ yẹn bá dáhùn bí yóò ṣe gbèkú jẹ lọ́wọ́ ẹbọra nù. ní Ìgbẹ̀sà àwọn èèyàn ẹsẹ̀ rí àwọn èèyàn sáà ń wá owó ní oríṣiríṣi ọ̀nà ni nígbẹ̀sà ni eléyìí ti ṣẹlẹ̀ àwọn arákùnrin kan tí ẹni tó jẹ́ tí a tó lè pè ní agbódegbà tó yẹ pé òun ló fi ibùgbé ilé tiẹ̀ síbi tí wọ́n ti máa ṣàpàtà ọkọ̀ ọlọ́kọ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Ọdúnoyè Razak ó ní wọ́n gbé ọkọ̀ tírọ̀kì kan mark truck tó jẹ́ blue colour ó ní wọ́n gbé wọnú community wọ́n dẹ̀ gbé lọ premises Ọdúnoyè Razak tá a sọ yìí pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí ìkan jẹ́ ẹgbẹ́yẹ̀wò Peter tó jẹ́ ọmọ 46 years of age pẹ̀lú Sani Lawal ọmọ ọdún méjìléní-ọgbọ̀n àti Ugota Augustine tó ń jẹ́ ọmọ 63 years of age pẹ̀lú ẹnìkan aláwọ̀kọ́ tí mo ní wọ́n gbé ọkọ̀ yẹn lọ sí premises yẹn tó ń jẹ́ Ọdúnoyè kété tí wọ́n dé àdúgbò yẹn ó ní wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe àpáta fún odidi tírọ̀kì wọ́n ti yọ àáké wọ́n ti pápápá so tí ń túmọ̀ sí pé iṣẹ́ yẹn ṣe iṣẹ́ àkọsí wọn pé wọ́n ṣẹ̀ máa ṣe bọ́n nígbà táwọn ará àdúgbò rí òwòye nǹkan tí ń lọ yìí pé eléyìí kó máa jẹ́ pé njọ́ àdá ọ̀rọ̀ sí community lélẹ̀ tó fi wá máa sa gbogbo èèyàn àwọn sáré ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó pé ń báyìí ní ìṣẹ̀lẹ̀ o kó tó di pé yóò di pé ẹni tí ọ̀rá ó san ẹ dákun ẹ wá bá ní dá sọ̀rọ̀ yìí ọlọ́pàá sá lọ síbẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n sa gbogbo àwọn tí a dárúkọ yìí so inú wa tí wọ́n fi ọ̀rọ̀ wá arákùnrin tá à ń pè ní ọdún yìí tí wọ́n fi wá lẹ́nu wò premises òun ní àti ń ṣe lóòótọ́ òun kàn ní kí wọ́n máa gbé bọ̀ ní nǹkan bọ́ọ̀ bá mọ̀ wọ́n rí ó yẹ wọ́n máa gbé ọkọ̀ bọ̀ èsè wẹ́dà èsè panẹ́pítà wọ́n sì gbọ́kọ̀ wá premises ẹ̀ wọ́n sì yọ irinṣẹ́ gbogbo wọ́n sì dìmọ́tò ẹ̀ odidi tírọ̀kì ló fi ń jẹ́ pé ntí ọba kànyàn tí wọn pè yàn sí kí àwọn máa fàájú kó máa fi ògidì wá àyọjú ràn bẹ́ẹ̀ yàn bá fi agídí wá àyọjú ràn òun tọwọ́ padà bò lélẹ̀. ní ìpẹ̀rù ilé ti ṣẹlẹ̀ arákùnrin kan tí mo forúkọ bò láti ǹjẹ́ CSO Gateway International Airport nípẹ̀rù Ilé-Ìsàn Rẹ́mọ olófin tó léṣe ọlọ́pàá létí pé mọ́níjà ibi iṣẹ́ àwọn tó ń jẹ́ Nicholas ló ṣàdédé discover àsálẹ́tọ̀ copper tape tí wọ́n ń lò ní company wọn pé àwọn arákùnrin kan níṣẹ́ ni wọ́n work in tí wọ́n padà wá gbé ṣẹ́jí kínní ìgbé tó wọ̀ sí 1,200,000 naira so ká tó wíwá tó fọ̀ security personnel tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n gbìyànjú láti máa
ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ later on discover arákùnrin táwọn kì ní Alákìjà Rafiu tó dé tó ń jẹ́ ọmọ ogójì ọdún àti Sọjí Gbádébọ̀ tó ń jẹ́ ọmọ 31 years pẹ̀lú Kọ́rí Ayọ̀mídé tó ń jẹ́ ọmọ 32 years àti Moses Ifeanyi tó ń jẹ́ ọmọ 42 years àwọn ni wọ́n jìmọ̀ pọ̀ tí wọ́n lọ gbé irinṣẹ́ yìí tí wọ́n sì ti padà rọ́wọ́ tó gbogbo wọn náà pẹ̀lú security and conspiracy gbòòn náà tí gbogbo wọn sì wà ní àkàtà ọlọ́pàá tí wọn kálukú wọn sọ nǹkan tí wọ́n mọ̀ nípa rẹ̀ tí tó ti dé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóṣó tẹ́ ẹ pé olóṣó lẹ́yìn láàyò àwọn ọkùnrin olóṣó náà ti 1000 tó yẹ pé dìgbò ìta náà fi ń wọn pírètì ó ti kọjá àtàwọn obìnrin o arákùnrin kan ni ó ti jẹ́ pé n tó yàn láàyò ni pé iPhone tó lọ bí 14 Pro Max olùmọ̀ ń gbà káàkiri bọ̀nà tí wọ́n máa ń gba iPhone ni pé yóò ti wojú àwọn obìnrin tí wọ́n bá ní fóònù tí ó tó ìwọ̀n tí ń wá káàkiri yóò ti wò wọ́n á gbé ẹ lólóṣó á gbé ẹ lọ sí best hotel á sọ wọn pé nìkan nìyẹn kọ́ lọ sáwà bí yẹn bá ti tó bá ti plug fóònù ẹ̀ àbí kò sá lè mú fóònù lọ ilé ìwẹ̀ àbọ̀ bá fi sórí ibùsùn kí burúkú tẹ̀ máa ṣe yẹn kó tó gbé wọn bẹ̀rẹ̀ ẹsẹ̀ bí yẹn bá ti wọ́n ṣe sórí báyìí arákùnrin yóò ti mú fóònù yóò ti jáde sẹ́ẹ̀dí pé olóṣojú olóṣo lọ. àti olóṣò kan tó lọ ń gbáradì fún fẹsẹ̀wọnsẹ̀ lọ́wọ́. olóṣo so láì wọ́n àti ìṣe kíkì wíṣùgbọ́ tí wọ́n ò tí kì í ìdíje yóò tí bẹ̀rẹ̀. wọ́n kó fà ló ṣe fún. wọ́n kó fà ló ṣe 3 points sí pè lórí eré. ó fàjà. gbogbo so olórí jẹ́ pé ẹ̀yin tí ẹ jẹ́ obìnrin náà ń sè tí ẹ bá fẹ́ lọ ṣe kíní burúkú tẹ̀ máa ṣe yẹn kódà tẹ́ bá ní kẹ́ ẹ lọ rè é wẹ̀ ẹ gbé báàgì yín wọ balùwẹ̀ àti fóònù bómi bá dà sí ẹ padà nùnù débi yí pé olóṣù ọkùnrin wà. àgbè gbogbo. oríṣiríṣi nǹkan so ìyẹn báyẹn èyí tó tún ṣe pàtàkì tí a fẹ́ pe àwọn èèyàn ṣàkíyèsí gbogbo ẹ̀yin tó jẹ́ yí pé bóyá wọ́n gbéṣẹ́ fún yín nínú ọjà ni pé kẹ́ ẹ máa já tíkẹ́ẹ̀tì ọ̀họ́ kẹ́ ẹ máa gbowó tíkẹ́ẹ̀tì ẹni tí ò fún lónìí yóò mọ̀ sí fún lọ́la débi pé obìnrin tó gbé ẹrù wá sọ́jà jẹ́ ń jẹ́jẹ́ rẹ̀ torí tíkẹ́ẹ̀tì $100 tí wà àti ẹ̀tẹ́jọ́ ń fanfà ó dẹ̀ mú ọ̀bẹ ó dẹ̀ stamp ẹ̀ pa ìfọ̀ ní ilé ti ṣẹlẹ̀ so gbogbo wọn tí wọ́n bá rán yẹn sẹ́rú ìyá máa fi tọmọ jẹ́ èwo ni kí ni ìṣòro kí la fẹ́ pe léyìí lórí ọ̀rọ̀ pé ìgbà tíkẹ́ẹ̀tì ìjà tíkẹ́ẹ̀tì argument dé ọ̀dẹ̀ fọ̀bẹ́yọ o pápápá o sì because nígbà àwọn ìgbẹ́ni ẹ̀gán hospital brought in dead ni. So nítorí náà gbogbo ẹ̀yin tí wọ́n ń gbéṣẹ́ fún even kó jẹ́ mọ́ iṣẹ́ ọ̀kadà àbí ẹ̀ ń já tíkẹ́ẹ̀tì fọ́kọ̀ àbí ẹ̀ ń já tíkẹ́ẹ̀tì fún ọlọ́kadà wòsó ẹ̀fà tẹ́ bá rí ẹ̀ mọ́ já tíkẹ́ẹ̀tì fún àbí típàlẹ́ bá ń já tíkẹ́ẹ̀tì fún ẹ̀ máa fi tọmọ nìyẹn sí torí tó bá ṣẹlẹ̀ tán àwọn tí wọ́n padà gbéṣẹ́ yẹn fún yín ní tí wọ́n sọ fún yín ni pé ń tàn ara ń kẹ́ ẹ lọ sí àwọn ò ní kẹ́ ẹ lọ pààyàn bẹ́lẹ̀ ọba ṣe ìtókù lẹ́yìn ó ṣe ni ẹjẹ́ máa fi ìjọmọlúàbí ká máa fi ṣe iṣẹ́ tá a bá ń ṣe ànẹ̀wọ́ náà tí wọ́n sì fẹ́ ní kọ́ já tíkẹ́ẹ̀tì náà Yorùbá náà ní ọ̀rọ̀ tútù ló máa ń yọ obì nínú àpò ẹjẹ́ á gbìyànjú káà náà ṣe kí ni ká máa sásàlá fẹ́mi ara wa àwọn tó yẹ pé èṣù ń bá rìn tẹ̀sùn gbénu wọn wọ́n pọ̀ ń ta kẹ́yà Ọlọ́run ní jí ká fi ọjọ́ ọlọ́jọ́ lọ ọdún báyìí náà. tó ẹ ṣeun alukoro àdúgbò pọ̀ lọ́wọ́ yín fún àwọn àlàyé tí ẹ ṣe kalẹ̀ yìí ìgbà tí ẹ ti mẹ́nu bà àwọn olóṣèlú ẹlẹ́ẹ̀kan mo rò pé ẹ fẹ́ lọ síbi ọ̀rọ̀ tí CP wá sọ lákọ̀ọ́kọ́ àwọn ọmọ ẹgbẹ́ FIBAN ní ìpínlẹ̀ Ògùn wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ commissioner police wa ní ìpínlẹ̀ Ògùn CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD
fún ti ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn léyìí tó wá ní ọjọ́ 13 oṣù yìí ọjọ́ ẹtì ní ilé ìtura Dactad Hotel ní Pàṣẹkẹ́. Níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí níbẹ̀ ni CP ti pàṣẹ pé àwọn ọmọ olóṣó yẹn nígbà tí ọ̀gá wa Adéméjì Káyọ̀dé Adédèjì béèrè pé ojú ti àwọn oníwèé ìròyìn lórí bí àwọn ọmọ olóṣó ọmọ ọlọ́jà àrọ̀lẹ́ ṣe fi iwájú ìwé ìròyìn ṣe ibùgbé tí àwa náà sì ń pariwo ẹ̀ ní gbogbo ìgbà tí ò sí àyípadà. Ìbéèrè ni wọ́n béèrè lọ́wọ́ CP tí CP fi wá sọ pé ìyẹn jẹ́ ìyàlẹ́nu tí wọ́n fi sọ fún area commander ní zone 2 lókèlè wó pé kọ́ bẹ̀rẹ̀ sí ní kó àwọn olóṣó yìí tí wọ́n ń pàtẹ síwájú ìwé ìròyìn lọ sí kóòtù níbo ni ọ̀rọ̀ dídú lórí ìyẹn. Ìkejì ní ti ìjàmbá ọkọ̀ tó jábọ́ ní Ṣàpọ̀n látòrí bíríìjì ní lánàá ẹsẹ̀ dé láti iléèfù. mi ò tí ì gbọ́ yẹn tẹ̀lé bóyá mo ti kọjá. látòrí bíríìjì ó jábọ́ lu tàṣí kan lórí ẹ ti CP yẹn ni mo fẹ́ kí ẹ bá wò ṣé àṣẹ yẹn ti bẹ̀rẹ̀ àbí gbà àṣẹ yẹn máa bẹ̀rẹ̀. lákọ̀ọ́kọ́ náà níbi programu yẹn mo wà ń bẹ̀ ojú mi ló ṣe tí alàgbà yẹn fi béèrè ìbéèrè lọ́wọ́ commissioner of police tí wọ́n náà sì get response tí ó níye lórí torí CP wa wọ́n jẹ́ nìkan tí wọ́n fi iṣẹ́ ṣe awẹ́wà tíṣẹ́ bá ti bẹ̀rẹ̀ tó bá ti yá ó ti yá náà nìyẹn ní kété nọ́mbà tí gbogbo yóò tó wá sí múrẹ́mú tí ó jọra wọn area commander Òkèléwó náà wà ní ìkàlẹ̀ orí ìkànnì programu tí a jọ lọ yẹn tó náà sì ń gbọ́ tó yẹ pé láti bẹ̀ náà ni àṣẹ ti di pípa pé take note tó ti mọ̀ pé instanta bí wọ́n ṣe ń kúrò ní ibẹ̀ yẹn sẹ́ǹpẹ́ ọlọ́jà àrọ̀lẹ́ ni wọ́n lè rí ẹ̀ńbẹ̀ ní ọ̀sán olúla ṣèkà ìrọ̀lẹ́ ló máa ń wẹ̀ ìrọ̀lẹ́ ni wọ́n wẹ̀ alẹ́ ló máa ń fa kódà ètí ń ṣe kílókù ẹ̀gán lọ́wọ́ HK tó bá ń bẹ̀ níbi tí orí wọn tọ́lọ́hún tó pèsè ìyá tí ò níye díẹ̀ lórí anonymous ni tó bá wọn ń bẹ̀ bóò la ṣe máa nùtúrù Jàlálì náà la fi mà. kò ráyè tí wọ́n bọ̀. headquarters ẹgbẹ́ wa ni ibẹ̀. o ti parí sí ẹgbẹ́ wa ẹgbẹ́ oníròyìn kò sí rọ́ńbẹ́ ẹgbẹ́ oníròyìn. so kété náà ni wọ́n ti pàṣẹ tó jẹ́ pé àwọn ará abígan náà ti àwọn gan gbọ́ information pé nǹkan ṣẹlẹ̀ ní nǹkan ṣẹlẹ̀ bí ọba gbé nǹkan ẹni tí wọ́n sọ fún òní sọ fún tó gbọ́ Yorùbá ó sọ fún. pé nǹkan ṣẹlẹ̀ bí o ìwọ̀n abá ni wọ́n gádà máa ń bẹ̀ lálàkọ́ yẹn kó tó di pé wọ́n á sọ lù wọ́n iṣẹ́ ti bẹ̀rẹ̀ so wọ́n tí ọba ní àbúrò tí wọ́n pé ibẹ̀ ló fi ń ṣe ibi títí mú ọwọ́ lu ẹnu tó pànàdà àdírẹ́sì ibẹ̀ yìí ò sí lò mọ́ o bóyá kó máa lọ sí. wọ́n ti wá sí BIUJ múra wọn kan BIUJ. tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn iṣẹ́ yìí òyìnbó ti sáyé dẹ̀rọ̀ ó kálukú ló ní kọ́sítọ́mù àti ẹ̀. wọ́n ní platform. wọ́n dẹ̀ ní platform kí wọ́n máa pera wọn kíní gan ó ń kọ́ sí bí wọ́n ṣe ń gádà síbẹ̀ yẹn gan ó ń jẹ́ nǹkan tó jẹ́ àwọn ẹ̀kọ́ burúkú ló ń kó àwọn ọmọ kéékèèké tí wọ́n kọjá ládùúgbò yẹn. ohun àmúṣowó eléyìí ọmọ bá mi ìbàdàn ti tọ̀ wò and then etí aburú tó ti ń tibẹ̀ yọ ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá dágbére ńlẹ̀ lòbí ọmọ mi tó gbà lọ ẹlòmíì ti bẹ̀ yẹ di missing person tí wọn ò rí doni. títú sí nǹkan Abọ́ládé. so nítorí náà ìwọ tó bá wà pé tó kù tó fẹ́ mọ yàn láàyò náà ni pé iléeṣẹ́ ìwé ìròyìn ló kù tó fẹ́ fi ṣe ibùgbé àwọn tí wọ́n níbẹ̀ láwọn ọ̀fẹ́ ń bẹ̀ mà ìròyìn náà ń kà ń bẹ̀ kì í ṣe pé wọ́n máa wọ ọ̀kadì ìròyìn ni wọ́n ń kà ń bẹ̀ kọ́ gbọ́ láti wákàtí àti ọ̀wọ́ ìlọ tó bá sì tó ń gbà lérò pé tó bá ti ń di nǹkan bí ọwọ́ aago méje ó fẹ́ lọ létí síbẹ̀ má dán wo bọ́ọ̀ bá dán wo ọ̀ dán tán o so àwọn èèyàn tí tó ní kìmí àwọn gòrílà tí wọ́n lè tó yẹ pé wọ́n lè fìkà gbé èèyàn so wọ́n ti stage wọn síbẹ̀ so nítorí náà wọ́n tó bá ní lọ́kàn pé ntókùtọ̀ fẹ́ lọ sí níbẹ̀ yẹn ni mo ń sọ authoritatively pé àṣẹ lọ bá pani commissioner of police ti pàṣẹ pé ibẹ̀ yẹn o is no going area again better kò fi bẹ̀ lẹ̀ fi bẹ̀ lẹ̀ o wọ́n ẹ̀yin náà ká sọ lọ wájú ká sọ lọ ẹ̀yìn torí àníìdá àti deceive ara ẹ̀yin ìyẹn wa náà tó bá yẹ pé ẹ̀yin náà ẹni customer nù wọn tẹ́yìn náà jẹ́ akàròyìn gba contact wọn dání. ẹ sọ fún wa wípé appointment yín ẹ shift bí ẹ bá ti lọ máa pàdé ara yín ìkó nígbà míì tí ọba sí olùbárà
òun ta ò ní yọjú o ká sọ òdodo ọ̀rọ̀ tó àwọn kọ́sítọ́mà wa amara wa. tó Jalal mò ń jẹ́ CP ní kọ́ máa sọ Òkèléwú di Mọ̀lété bẹ́ẹ̀ ni kọ́ máa lè ọ létí síbẹ̀. wọ́n á sọ di Bódìjà. Ìbàdàn ní Mọ̀lété wà ẹ má létí sí ìwé ìròyìn gbogbo bá a ṣe ń sọ yìí èmi mọ̀ pé ọwọ́ ó ṣètò àwọn kan bẹ́ẹ̀ ni tó máa pé kó sáré wá ṣe part time tó ẹnì ọwọ́ bá tẹ̀ akẹ́kọ̀ọ́ ní part time tó olóṣèlú ní sọ time. tó bá gbé ẹ lọ síwájú àwọn mélòdù láti bẹ̀ tó bá di wọ̀ ní ọ̀bà lọ́hùn-ún ọ̀fẹ́ ni àwọn tó ń máa ṣe fún ẹ o lọ́ba ọ̀fẹ́ nígbàlà ní tòsí alágàdá kò lọ fà rárá kódà kò jẹ́ ń bara. tó fry pan gan dòdò tó bá dín òun náà mọ̀ pé iná gáàsì ó lè ju iná gi lọ. táwọn lẹ́gbọ̀n ara ti kàn tó ọ̀sẹ̀ ló ń jiyàn látijọ́ yìí. Jalali ọ̀rọ̀ rẹ̀ ṣe ká ṣojú òpó sílẹ̀. ara fẹ́ lọ sí ojú ọjà fún ìpolówó ọjà ń padà bọ̀. fẹ́ béèrè ìbéèrè kan sà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan ní Abígi tí wọ́n ní pé iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n dẹ́kun ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí àwọn kan ń gbèrò ẹ̀ àti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tọ́wọ́ bà níjẹ̀bọdè. ṣe rí lórí aspect yẹn for now àní tí àti ìfẹ́ láòdù ẹ̀ because àwọn tí wọ́n fẹ́ sàṣìkù kì í ṣe nǹkan tá a lè sọ lórí ẹ rí i pé wọ́n ti mú àwọn kan tó yẹ pé inú àwọn tí wọ́n ṣiṣẹ́ burúkú yẹn gan ọ wà lára àwọn tí wọ́n mú àwọn ẹyẹ tí wọ́n sì mú yẹn náà ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ bi wọ́n léèrè tàbádé nìkan sọ ó ṣeé ṣe kí fámìlì gbọ́ ètò yìí kóńgó ó sì mọ̀ pé ọmọ àwọn gan wà nù ẹ̀ tí ń ṣe burúkú yìí kò sí sí bọ́mọ ṣe lè burú tó tàbí ọmọ fẹ́ lù sí ẹ̀ so ẹja káfíńbẹ̀ yẹn lẹ̀ lásìkò yìí. ọ̀gẹ̀dẹ̀ ló yà bùsùn bẹ́ẹ̀ni kí ẹ má tiẹ̀ lọ ju padà investigation tí àwọn ọlọ́pàá ń ṣe kọ́wọ́ tó wọn tán ká tó polongo wọn. tó káṣojú òpó sílẹ̀ báyìí fún ẹ̀yin ará ilé láti bá wa sọ̀rọ̀ ṣẹ́jú méjì fún olùpè kankan ẹ bá wa yédè lọ́ọ̀lẹ̀ tàbí kí ẹ sún sẹ́yìn níbi tí lédè yìí bá wà kálẹ̀ láǹfààní láti gbọ́ èsì tí alukoro tí wọ́n máa fi sí ìbéèrè tí ẹ bá béèrè. Jalal nọ́mbà tí ẹ máa pè wá sí ni 090300000885 090300000885 tàbí 0805885085. hello. hello ẹ káàárọ̀ ẹjẹ ọmọ ìtajà. ẹ kú ojúmọ́ sà. ẹ máa gbé ètò náà. ọlọ́run ọba ní kákí. káṣe kámọ̀ láti ráńdà ni o. ẹ káàárọ̀. mo kí àwọn ọ̀gá wa tí wọ́n wà ní ọ̀dọ̀ yín bẹ̀. gbogbo ìgbà ni mo ń sọ fún ọlọ́run kọ́ pé gbogbo ẹ̀yìn agbófinró wa wọn ò ní ìdìbò pa yín pẹ̀lú òpin lẹ́dùnmáre o. torí pé iṣẹ́ tó léwu díẹ̀ òun níṣẹ́ yín. èèyàn tó lè rí ọ̀daràn mú kí ìbàṣà àná ọlọ́run ọ̀daràn ṣòro rí mú ọkọ̀ wọn ti jáde. ṣùgbọ́n yá nígbà tí mo wà lóko ìyá mi máa ń sọ kínní kan wọ́n máa sọ lọ́sọ̀rọ̀ bọ̀. a ní ṣó lé tíṣẹ́ kẹ̀ pẹ̀lú mo díẹ̀ ni mo tó mọ̀ ìtumọ̀ pé ṣó lé tíṣẹ́ ò ní pé tó kìlọ̀ bá ń ṣe kó o fèsì gbọ́ ìkìlọ̀ tó bá ń ṣe. òun ni torí ti àwọn ti òkèlè ó ti wí yẹn mo ní ò pé ọ̀rọ̀ tí rédíò bá sọ gbogbo ayé pátá ló máa sọ ẹni bá létí náà ọmọbìnrin wa kí wọ́n gbọ́ ṣojú ẹni sì bá àgbàdo àwọn ọlọ́dẹ àwọn tún ní o gbogbo ya ń wí yìí o sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbé wọ́n ṣe ẹ̀wọ̀n ṣe ti tán bí wọ́n ṣe lágbé lẹ́gbàá ọmọ oníkálukú wa kò ní ṣì ní àrùn ìlú bàbá yìí o ẹ̀kú ètò o. ẹ ṣeun àwọn kan ní kí wọ́n kí ẹlẹ́gbẹ́ kí wọ́n sì kàn sáà sílẹ̀ iṣẹ́ ọlọ́pàá wọ́n wá fọ̀rọ̀ kìlọ̀ ṣọwọ́. ẹ ṣé àdúpẹ́. fàmọ́ lọ́jà àrọ̀lẹ́ ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì lórí la. hello. ẹ máa káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. mo kí ìyàwó mi mo kí ọmọ àdàgbà ẹ̀mí dààmú. àmì o. láti ọ̀pọ̀ náà tó wà ń bẹ̀ ó jẹ́ àdúgbò àlùkò èmi ẹ̀ nínú ni ẹ̀ máa bọ̀ rí. orúkọ mi ní àfáàfà náà dì í láti àrẹ́gbà. mo fẹ́ dè wípé nínú ẹni tí ó ń já kiri kan tẹ́ ẹ kó ń já tíkẹ́ẹ̀tì fún wọn láàárín ọjà wá sanwó ní márùn-ún kódà kó jẹ́ 1,000 gan. mo yẹ kí ẹni kó lọ bẹ́ẹ̀ ọ̀dọ́ oníbẹ̀ kò tún máa yọ kó yẹ kí àrú àwọn tí wọ́n ń gbéṣẹ́ yẹn fún wọn ṣé kò yẹ kó dárú àwọn ẹgbẹ́ nípa àwọn èèyàn fẹ́ bí atúmọ̀ ó ń gbéṣẹ́ fún wọn nìyẹn. mo bí kéèmì fi wò ó sọ pé amúnigbé ni àgbà wọn yẹn aláǹgbé yóò ṣùgbọ́n ẹ̀kọ́ fẹ́ máa kó bá àwọn tó ń gbéṣẹ́ fún wọn mo ní kéèmì ẹ̀ṣẹ́ sà. lákòókò náà bí ìṣẹ̀lẹ̀ ọba àti ìṣẹ̀lẹ̀ ọwọ́ tí èèyàn gbà tọ́ ó lè má yé èèyàn ó ti ṣẹlẹ̀ àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí náà àná àti gbogbo ti rí àwọn náà mọ̀ ní ọmọ tí wọ́n bá máa gbà ṣiṣẹ́
tí ò ní jẹ́ àkóbá tí ò dẹ̀ ní fa ìfàsẹ́yìn fún iṣẹ́ wọn. gbàmí tí wọ́n bá gba ìgànnàgì ṣiṣẹ́ bó bá dáràn ọ̀ràn tó dá yóò àfẹ́ tiẹ̀ tó gbé fún un because táìmù yẹn ẹni yẹn kò lè sọ pé òun tó ní nǹkan kan tó ń fẹ́ wá já lọ́jà ní táìmù yẹn òun lọ́mọ nǹkan tó máa lù sí tó tá a bá fẹ́ gbà yẹn ṣiṣẹ́ lẹ́yìn àwọn fíìmù sọ pé kí yẹn wo káràtẹ̀ dáadáa sí ìṣẹ́ tí ń yọ gbó mu àbẹ́ tí ń mu dírọ́ọ̀gì wọ́n bá yẹn tí ń mu dírọ́ọ̀gì ní ìwé wà ní òwù ẹni tí ń mu gbó ìwé wà ní òwù wọ́n bá ti mu gbó tí ò yẹ kó mu dírọ́ọ̀gì tí ò yẹ kó mu ọ̀hún ìwé wà so tá a bá fẹ́ gbà yẹn ṣiṣẹ́ ẹ má jẹ́ agbẹ́ni tí wọ́n padà mọ́bẹ̀sẹ̀ yẹn ni tí ó tó mọ ilé ní káàkiri báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yẹn olùbéèrè. hello. hello sir. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ mo kí ọmọ gbàgbà mo jẹ́ sí tọ̀wọ̀tọ̀wọ̀ kí ọ̀gá wa bẹ̀rẹ̀ ẹ kú iṣẹ́ agbára ọlọ́run ọwọ́ ilẹ̀ máa fi gbẹ̀tọ́ yé olóyè mílàndù láti máa tú ni. ẹ kojúmọ́ sà. ìbéèrè tó ní fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọ̀gá wa tó wà ń bẹ̀rẹ̀ ní ibi ààlà Ọ̀yọ́ state mọ́ Ògùn state àwọn sáìdì ìrìnmọ́lọ́gẹ̀dẹ̀ síwájú yẹn àwọn Fúlàní kan wà ń bẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n ń da àwọn àgbẹ̀ láàmú tí wọ́n bá dẹ̀ máa tó gbọ́ pé wéwé kíní tó bá pè wọ́n lọ́wọ́ ọ̀tún tó bá dé pé àwọn àgbẹ̀ wálé wọ́n máa lọ da ẹran jẹko ààrùn ìdájẹ dúró dè pé bóyá wọ́n ní tí wọ́n bá rí màálùú òyìsì láti mú tí wọ́n bá ti fèdè sí wọn wọ́n máa sá lọ ṣé gbogbo àwọn nǹkan yẹn ṣé bá ti máa bá lọ rè lóòrèkóòrè dẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní sábú wọ́n máa ń pe gbogbo àwọn wọ́n máa ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àgùntàn sọ pé òun ò bẹ ewúrẹ́ ṣe ewúrẹ́ ló níyẹ̀ òun òbí dúdú so ẹ wo gbogbo orú àwọn nǹkan yẹn èmi ò mọ̀ gbèsè táyé a lè gbé tẹ́lẹ̀dẹ̀ láfẹ́ wá ìsọ Fúlàní wa ń bẹ̀ tó ń mélùbọ́ mú ti wá sọ́jà kí ló dé tó já wa Yorùbá ní gbogbo kinní yìí ń dàlé lórí ẹ ṣe ẹ̀kọ́ ètò. ẹ ṣeun màá fi sẹ́yìn jẹ́ fún DPO Sábó màá pè wọ́n lónìí màá bá wọn sọ̀rọ̀ ìlú ò lè wà kó má ní olórí àwọn náà tí wọ́n jẹ́ Fúlàní tí wọ́n wà ní gbàgbé yẹn náà wọ́n sá ní Sẹ́ríkì wọ́n sì mọ ijú ara wọn so báyà kí wọ́n pè wọ́n tí wọ́n bá pè wọ́n kí wọ́n bá wọn sọ̀rọ̀ kò yẹ kí kan máa dín kan lọ́wọ́ àwọn ń ṣe ọrọ̀ ajé tiwọn ni wọn lù tẹ̀ ń dá àgbẹ̀ náà tó náà dáko ọrọ̀ ajé títí ẹni so ẹnìkan lẹ́tọ̀ọ́ láti máa fi kan dí ìkan lọ́wọ́ wọ́n máa gbégbèsè tó níye lórí ẹ̀. ẹ ṣeun ká tún wo ẹni tí wọ́n wà lórí ìlà. hello. 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 hello ẹ káàárọ̀ àkójúmọ́. ojúmọ́ rẹ o. iléeṣẹ́ mọ̀lẹ́bí òní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín. ọlọ́mọ tó kú mo kí yín o ẹ pé ètò. ẹ ṣeun. mo dẹ̀ kí bàbá wa tí wọ́n jálùkòrò wà ní ìpínlẹ̀ Ògùn. ẹ ṣeun. agbára Ọlọ́run ọkọ̀ bá dàbà oníṣàyìn lẹ́sẹ̀ o. àmín. agbára Ọlọ́run Sẹ́ríkì Kúṣímọ̀ láti Àlùbáríkà state lóde òwúdí. ẹ ṣeun. lẹ́ẹ̀kan gbà tẹ́ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá wa ẹ béèrè lọ́wọ́ wọn nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ṣàpọ́n ní àná nípa mọ́tò tó jábọ́. wọ́n travel wọn làwọn ti gbọ́. tí mo tó ṣe kejì ni pé mo dúpẹ́ lọ́wọ́ wọn gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa tó jọ̀gọ́ ọlọ́pàá pátá nípínlẹ̀ Ògùn lórí ìgbésẹ̀ tí wọ́n gbé lórí òkè ìléwó níwèé ìròyìn yẹn torí pé ẹ̀kọ́ a gbọ́dọ̀ máa kó àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn àwọn kọ̀ọ̀kan wà pàpàgbọ́n kò tójúmọ́ láti rárá tí ò ṣe máa rí ojoojúmọ́ là ń bẹ́ lọ́n gbé lọ́n ṣe àwọn ọmọ wa lólógo ọmọ tó bá dẹ̀ ti ń ti kékeré ìwà tí ò yẹ báwo lòun náà ṣe fẹ́ gbèrè ara ẹ̀ tó bá dàgbà tòtòrí ìdí èyí mo dúpẹ́ gidigidi lọ́wọ́ bàbá wa ọ̀gá ọlọ́pàá pátá o ìpínlẹ̀ Ògùn ọlọ́wọ́ adúró tí wọn àti àwọn ọ̀sán gbé wọn àwọn ọmọ tí wọn náà aṣoríire o. ẹ ṣeun. wọ́n sì ń kí CP wa fún àṣeyọrí tí wọ́n ṣe lórí àwọn ọmọ lọ́jà àrọ̀lẹ́ ẹ̀sẹ̀ àdúpẹ́ níwèé ìròyìn wọ́n ti palẹ̀ wọn mọ́ bẹ̀. hello. hello. ẹ káàárọ̀ sà. ó fún alájẹ pẹ́ fún wa. àmì o. ọ̀gbìn Badmus mo represent yín o. ẹ ṣeun o ẹ ṣeun. ọmọdé àgbà ẹ̀yin ò kì í ṣe olódù ẹgbà kẹrùn mọ́ o ẹ kì í ṣe létò ẹgbà kẹrùn mọ́ o ẹ kì í ṣe létò ẹgbà kẹrùn mọ́ o ẹ kì í ṣe létò ẹgbà kẹrùn mọ́ o
ohun tí ẹ ń ṣe òye iyeke sáyẹ́ǹsì tí ẹ ń sọ ẹ mọ̀ díẹ̀ gidi gan sáyẹ́ǹsì tí ẹ ń sọ ẹ mọ̀ díẹ̀ gidi gan o ẹ̀yin kì í ṣe létò ẹgbà kẹrun mọ́ o bí ẹ̀kọ́ bá ní kó má ṣe ti rẹ tí kì í bá ṣàfàyà rẹ̀ kó ìjà kó bá ṣàfàyà rẹ̀ kó máa gbẹ̀yìn lágbẹ́lẹ̀ kì í kó bá mi tọ́jú bàbá mi ẹni bá ti mọ̀ sí ẹ̀yin ṣe nìyàn mo dà tó ń lé orin ẹ ń gbọ́ mi. ẹ ṣe o ohun ní bàjẹ́. ẹ ló sà. ẹ ló bàbá olórin wa. ṣe é gbọ́ mi sà. à ń gbọ́ yín o. ẹ lọ. mo fẹ́ sọ̀rọ̀ pa ifọ̀. ok mo fẹ́ sọ̀rọ̀ pa ifọ̀. ok. Yeah. n tó ṣẹlẹ̀ ń fọ yẹn ẹ ń gbọ́. bẹ́ẹ̀ni à ń gbọ́ yín sà. n tó ṣẹlẹ̀ ní fọ yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní fọ ṣẹ́ ń gbọ́. à ń gbọ́. à ń gbọ́ yín. so yorùbá kan sọ pé orúkọ máa ro ni àpèjẹ máa yẹ èèyàn. láti àtijọ́ la ti ń gbọ́ pé à ìwọ kan mo lè fọ̀ kí ni kan mo fọ̀ ṣé o kò tó ń sọ fọ̀ dáa ó bá di ifọ̀ apààyàn last time ó ní tó yẹ ní ọlọ́gbowó lọ́jà ọ̀nà ìyá ọlọ́jà kan pa ìyí tó ṣẹlẹ̀ ń fọ yẹn white guard ó di lemọ́lemọ́ ń fọ náà orúkọ tó ń sọ ifọ̀ yẹn ṣé kò sọ bá ní fọ ni ọba àdẹ̀fọ̀ wọn pe àwọn jọ wọn ṣe àwọn ọmọ tó ń gbà sí ọmọ tó wà ní fọ yẹn wọn pe sákèésì kọ́ máa borúkọ fọ jẹ wọn náà fọ ẹ ti fẹ́ pọ̀ jù and secondly àwọn ọlọ́kadà tó ń gbé iṣẹ́ fáwọn onítíkẹ́ẹ̀tì yẹn ẹ̀jọ̀ sà kéèyàn tó ń wọṣẹ́ ọlọ́pàá á lọ sí tírénì ẹ̀ àgbẹ̀kọ̀ gidi gan kó tó máa gba àwọn ọlọ́kadà àti jábẹ́kúta jẹ́nẹ́rálì kó tó máa gba ọ̀sẹ̀ nu iṣẹ́ ǹjẹ́ wọ́n fún ọ lẹ́kọ̀ọ́ gidi tó péye pélé ó certificate kó tó ṣiṣẹ́ yìí ó pójú wọn kó tó ṣiṣẹ́ kó tó máa gbọ̀ ṣiṣẹ́ nígbà tó ẹ̀yin ìjọba náà ìkìṣẹ́ pọ́ìn tó bá dáhùn nìkan ọlọ́ọ̀kẹ́ máa mú ọ̀gá wọn náà tó bá ti dáhùn ọ̀gá wọn tó máa forí kó kéèsì yẹn bìkọ́ kó tó gbà yàn ṣiṣẹ́ jẹ́ pójú wọn so ọmọ àbọ̀ let you tell something mo wà lóṣòdì mèmí ọmọ ta tó wọnú sójà ọmọ ta ni ó wọ sójà ọmọ ta wọ force with experience kì í ní ọmọ ta náà ní area boy ìjẹsẹ wọn fi wé kúṣẹ tó ń ṣe yẹn that's my one point. ẹ ṣe o ẹ ṣeun ẹ kó àtótónu. alukoro wọn dá yín lóhùn ṣùgbọ́n nígbà tí ọ̀gbẹ́ni yẹn ń kọrin lẹ́ẹ̀kan àbí ẹ má gbẹ̀yìn àgbà elédì ni o torí mo rí i pé wọ́n kàn ṣe bí ẹni má gbẹ̀yìn làgbà elédì ń dún àrẹ́yìn ọ̀tá márẹ́yìn òdì alukoro ọ̀rọ̀ ni arákùnrin sọ̀lẹ̀ pé gbogbo wọn tí wọ́n bá fẹ́ ṣe kó fi. wọn àparọ́ wọ́n sì sọ̀rọ̀ tó níye lórí ẹ̀rí pé mo sọ́dọ̀ kan wípé gbanigbani ṣiṣẹ́ kó náà ṣèwádìí kó tó di pé ẹni tí ó gbà kún ẹ̀ pé ní ọ̀padà ṣekú pa nígbà míì kì í sígbà téèyàn bá tó ẹni téèyàn bá gbà kì í sígbà tó bá tó mú ọ̀bẹ àbádá àbí ọ̀tún tó yìn mọ́ yàn ló tó ṣekú pa yàn ọ̀nà ibi tí ó ti ń mọ́wọ́ rẹ nu tó bá fi tiẹ̀ kó bá tí ò sí ọ̀nà jẹ́ múmú láti bẹ̀rẹ̀ ó ti pálápàá yìí náà nìyẹn ká gbìyànjú owó tá a bá fẹ́ gbà pátá ká má lè torí pé èèyàn wọ́n èèyàn ò sì wọ́n torí àwọn náà ẹ̀tọ́ tó yẹ ká ṣe tá a fẹ́ ṣe fún wọn òun náà ní fa tó yẹ pé a fi wò pé a manage eléyìí ẹni tẹ́ ẹ fẹ́ manage ní ọba lọ ṣàkóbá fún yín so kò sí ní bí ẹni tí ó gbà wọ́n ṣiṣẹ́ bí wàhálà bá ṣẹlẹ̀ bí ò sí ní ka wọn náà tí a bá mọ ẹni tó dáràn yóò kà wọ́n. tó ọ̀rọ̀ ni ẹgbọ́n yẹn ká tún tẹ̀síwájú gbígbà pé. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ó jàre mo kí alukoro mo dẹ̀ kí ọmọ ọ̀dọ̀ àgbà òkè. ẹ ṣeun. òṣùpá àdínì láti òkè láǹtòrò ni. ẹ káàárọ̀ sà. ẹ jọ̀ọ́ mo mọ̀ pé àwọn tó mọ̀ ń pa agbófinró ló wà bẹ́ẹ̀ àwa taxi driver ni ẹni tó ń bá yín sọ̀rọ̀ ní láfẹ̀wá tí a bá títa tí bá fẹ́ gbèrò gbogbo mọ́tò ti máa tò láti ìyànà ọ̀nà sábó lọ títí fẹ́ẹ̀ dé bíúrì tá a bá fẹ́ gbèrò tá a lè kí àmọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò báyìí àwọn tírèsì yẹn wọ́n máa já plate number ni lánàá wọ́n sì gba 5,000 naira lọ́wọ́ wa àwa mẹ́ta wọ́n ní tá a bá dé ọ́fíìsì pé 16,000 ibo la fẹ́ dúró gbèrò àwọn mọ́tò èkó gbogbo wọn ti tòjọ síbẹ̀. ṣé wọ́n fún rìsíìtì ṣé wọ́n fún rìsíìtì 5,000 tí wọ́n gbà wọ́n tírèsì. wọ́n fún wa rìsíìtì wọ́n ní tá a bá dé ọ́fíìsì pé 16,000 la máa san. tírèsì. wọ́n ṣe ń gbà lọ́wọ́ wa yìí. ẹ túbọ̀ máa gbà wọ́n máa tírèsì ọ̀gá Ògúnyẹmí àwọn ọmọ yín lẹ́ ń gbọ́ yẹn o 5,000 àwọn tó ti bẹ̀rẹ̀ o without ìyẹn náà fi dẹ́rù bà wọ́n pé lọ́fíìsì 20,000 ní kankan 5,000. ẹ jọ o. àwọn tí ọ̀rọ̀ ẹ̀ kàn àwọn tọ́rọ̀ ẹ̀ kàn náà ti ń gbọ́ wọ́n sì máa gbé fún etí wọn ò sì di kódà bí wọn gbọ́ àwọn tí wọ́n ti gbọ́ wọ́n padà sọ fún wọn tí àtúnṣe sì wà lórí ẹ̀ bí ẹ̀ bá commit offence lò tẹ́tẹ́lẹ́ pọ́ commit offence èwo ni
ìdájọ́ ojú ẹsẹ̀ ọ̀nà. trace ti bẹ̀rẹ̀ tiwọn 5,000 ní lábẹ́. ìyẹ̀wò ìdájọ́ bẹ́ẹ̀ pé wọ́ọ̀nù wọn kẹ́wọ́n bá ti tiẹ̀ lọ tá a bá tó padà míjọ́ mi á ṣe bẹ́ẹ̀ á padà dí pẹ̀lú yín o ẹ̀ tẹ́ ẹ bá mú tẹ́yìn náà bá mọ̀ pé ẹ fẹ́ máa dá ẹ fẹ́ kí a máa fojú aláìda wò yín tó bá yẹ kẹ́ ẹ gbé lọ sí ọ́fíìsì ẹ gbé lọ èmi làbọ̀ máa fi dẹ́rùbà lójú ọ̀nà pé bàbá gbé ní ọ́fíìsì 16,000 lẹ́sàn-án ìbàbá ìtàkùn ọ̀sán 5,000 bí kò má lọ san 16,000 lójú kínní bóyá ẹni ẹ̀ náà ò sí ní sanwó. ẹ̀yin onítaisí tí àwọn tracy ń gba owó lọ́wọ́ ẹ máa wo orúkọ àyà wọn kẹ́ máa sẹ́ndì ẹ̀ sí wa a máa kà síta ẹ̀yin náà ẹ lọ ní rìkọ́dà lọ́wọ́ ẹ tẹ fóònù yín lẹ̀ níbi tí ẹ bá ti ń tọ́ bá ti ń ta sí náà sọ́sọ́ sí ń gbèrò wọn náà má gbèrò bí wọ́n bá ti mú ọmọ. mádùn ní obstruction. mádùn ní obstruction kìíní yẹn ń dá wàhálà alẹ́ ó ń fa sókèrè fàkèrè ọkọ̀ eré yẹn ń ta sí náà bàjẹ́ bí wọ́n bá fẹ́ gbèrò kò síbi tí ò ti lè gbèrò. alukoro ẹni tán bá mú tó gbèrò níbi tí ò yẹ kó gbèrò tí. kí wọ́n gbé lọ sọ́fíìsì wọn. wọ́n gbé lọ sọ́fíìsì má pààrọ̀ wá. ẹ̀ka tẹ́lá fún kó lọ sanwó. ẹ máa ṣe jọ́ngújọ́ngúsì lẹ́gbẹ̀ẹ́ títì. ẹ̀yin onítaisí ẹ̀yin náà ẹ lọ ní fóònù tó ní rìkọ́dà àbí tó bá ti ń ba negotiate tàbí kẹ́ ẹ wo gbogbo ọlọ́lórúkọ láyà ẹ máa worúkọ wọn ẹ sẹ́ndì ẹ̀ sí wa à sẹ́ndì sáwọn ọ̀gá wọn tracy tún fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ó tó jọ mẹ́ta ara tù wọ́n díẹ̀ a sì ní gbà ẹni tó bá ti gbé lọ sí ọ́fíìsì wọ́n máa sọ fún un pé 30,000 tó bá dọ̀hùn tó bá bẹ̀bẹ̀ tí ó bá jẹ mọ́ 30,000 wọ́n á sọ fún un bẹ̀ tó bá dẹ̀ máa dín bẹ̀ wọ́n á dín bẹ̀ 5,000 naira imagine the number of people tó máa gbó lọ́wọ́ ẹ̀ a sì máa sọ̀tọ̀ ọlọ́pàá tracy tún fẹ́ bẹ̀rẹ̀ tiwọn o ọ̀gá ṣe ní Ògúnyẹmí ẹ pé àwọn ọmọ yín ẹ kọ́ọ̀lù wọn to order pr wọn ẹ pé wọn Màtúndé Akínbèyí ẹ pé àwọn ọmọ yín tó wà ní Láfẹnwá bí ẹ pààrọ̀ wọn níbi nǹkan kan ni pẹ̀lú bá a ṣe gbọ́ yìí náà àwa náà àmọ́ bí wọ́n máa set yín up ó máa kó sí nìyẹn ẹ jẹ́ ká wẹ̀ lómi lórí ìlà. hello. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sá o. orúkọ mi ni abáfẹ́dọ̀ adìyológi àti ìbátan lẹ́sẹ̀ ẹ̀dọ̀ ọ̀gbẹ́ mi fẹ́ bèrè ní pé àwọn òṣèré ó tẹ̀ dáhùn fẹ́ ní ìwé ìròyìn yẹn ó náà káàkiri bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ nìkan ní ó lẹ̀tọ̀ láti máa kó wọn ní àgbẹ̀dọ̀ máa dá ọkọ̀. kí ló wí. wọ́n ní nípa ti ìwé ìròyìn yẹn pé kò sí ìwé ìròyìn nìkan ni àwọn ọlọ́jà lẹ́mọ́ wà pé àwọn ibòmíì ń kọ́. ibi tó bá wọn lọ́jà kó pàtẹ kọ́ṣà má pàtẹ. ibi tí wọ́n wò pé at least ó lè ṣàkóbá kọjá bó ṣe yẹ wọn ni wọ́n ti dá ọkọ̀ yẹn business tiẹ̀ làwọn náà ń ṣe. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà tí ẹ sì ń ọkọ̀ àtọkùnrin tí ń sọ̀rọ̀ àti ẹ tí ń gbẹ́tò bí ọba sí ohun ra ní kò ní sí ohun ta àwa náà là ń fà á ìwọ náà bá dó tìyàwó ẹ lé tó tẹ gbé kíní yín tẹ kó jìgá yín lọ ta àwọn náà pàtà wọn mọ́. kò tiẹ̀ sí aburú nínú kéèyàn ṣe fàájì ṣùgbọ́n ìtakùtà ọjà ẹ má gbé wá sí ìwé ìròyìn sacred place ni bí ẹ ti jẹ́ nìyẹn. we are men of the pen and not the waste. bẹ́ẹ̀ ni hello ẹ gbé yẹn kúrò ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ gbé ìpè yẹn kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ ìpè tí rédíò wọn tí wọn bá ti yí lọ sílẹ̀ tàbí kí wọ́n tún sẹ́yìn níbẹ̀ òun ló ń ṣe ìdíwọ́rú tó yẹ ṣe tó bá ti máa rí owó wábẹ̀ má wulẹ̀ gbé. hello. ẹ káàárọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà pé kí ẹ kú ètò ọlọ́run ọba ló ń bá wa tó. ọlọ́ṣẹ́ ní àjàsọ ọmọ ló ń bọ̀ èlò kọ mi o. ẹ káàárọ̀ sà. hello. ariwo wà níbi tí ẹ wà yẹn sẹ ẹ bá wa sún sẹ́yìn díẹ̀ tàbí kẹyìn rédíò lọlẹ ẹjọ́ mi ìfẹ́ kan gbé pé ariwo kan lọ ariwo wà ń bẹ sẹ à ń gbọ́ ń bí. ọ̀pọ̀lọpọ̀ ohun ló wà lábẹ́lẹ̀ sà. ọ̀pọ̀lọpọ̀ ohun ló wà lábẹ́lẹ̀ ń bẹ à ń gbọ́ ń bí. kò sẹ́ẹ̀kì kankan bí tó lò ó. hello. ẹ máa sọ̀rọ̀ yín bọ̀. lórí iṣẹ́ àwọn téèkì Láfẹnwá yẹn lèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí. ok sir. peter go ní taiji gbogbo ibi táwọn mọ́tò tó sí yẹn iṣẹ́ wo náà fẹ́ bá wa ṣe ní lórí débi pé taiji máa ráyè láti máa dúró máa gbèrò ìbéèrè mi nìyẹn. àwọn tracy náà náà nìyẹn. àwọn tracy ń gbọ́ torí àwọn ọlọ́pàá ni wọ́n wà ń bí àwọn tracy kẹ́hìndé ìpè yẹn ti ń mú kíní dání gbé kúrò bẹ́ẹ̀. ó ti wọnú ara wọn. ó ti ń wọnú ara wọn please. àwọn trace wọ́n ti ń gbọ́ wọ́n á mọ ìgbésẹ̀ tí wọ́n máa bá yín gbé lórí eléyìí. 09030000885. òpó tẹ́lẹ̀ pọ̀ wá sí. ẹ lọ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. yes sir. ọmọ ọ̀dọ̀ àgbà kí ó. ẹ ṣeun. lẹ́yìn kí ọlọ́pàá kí àti ọ̀gá ọlọ́pàá gùsùn ọ̀gá orúkọ tí mo ní àgbà kí ọkọ̀ ìjà. ariwo kan wà ń bẹ̀ yẹn látẹ̀kùn please gbé wọn kúrò. tí ẹ bá ti fẹ́ pè wá ẹ sún sẹ́yìn nídìí rédíò yín láti fẹ́ máa gbọ́ ohun tí ẹ̀yin fúnra yín sọ ìdíwọ́ ló ń ṣe fún wa a máa mọ̀ ń bí ó sì máa ń ṣe àkóbá tó pọ̀ fún ẹ̀rọ wa wo ẹlòmíì lórí ìlà please. hello. hello ẹ káàárọ̀ sí ètò. ètò ní sà. mo kí alukoro wa o. ẹ ṣeun. ìdá àlàyé o.
Gọ́dọ̀ fẹ́ sọ ni pé ó yẹ kí wọ́n fún àwọn tó tẹ̀ ẹ́ lọ́jọ́ pé taxi àpò bus stop because ayé ẹ̀ta tó bá lo 2 seconds lórí ìdúró àjẹpẹ́ àwọn tó wà ní ibùsọ̀ bóyá tí wọ́n lọ jáde ní tẹ́ńpàtì tó àbọ̀ àkọ́ ẹ̀ sí ọ̀nà pé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ wọn ọ̀tá fún rọ́ọ̀nù gbòòrò kò ní bọ́sọ̀ rárá they to make that back of their mind pé taxi gbòòrò kò ní bọ́sọ̀ so they should stop warning them. That's my own submission. Thank you. Gbogbo ẹ̀ náà láti gbọ́ wọ́n fi ṣe kí àtúnṣe bá yẹ kó wà gbogbo ẹ̀ náà ni a máa ṣiṣẹ́ lé lórí. Hello. Ẹ kú ètò ọmọdé àgbà. Ẹ kò ojúmọ́ sà. Àná ló wà ní ṣe é sílẹ̀ o. Àbá rẹ̀ ẹ kú ètò. Ẹ ṣeun jẹ́ lálẹ́ ẹjọ́ orúkọ mi ni Ibrahim Musa láti sèmìlì sábó Abẹ́òkúta. Ẹ káàárọ̀ sà. Ṣé ẹ rí ọ̀rọ̀ oníkàṣí láfẹ́wá tí wọ́n sọ yẹn sà? Alukoro wa ẹ bá mójútó àárín yẹn àwọn oníkàṣí yẹn wọ́n ń gbèrò ọbàdà kó ń bẹ̀ àwọn pẹ̀lú kéèsì lọ́nà ìgbọ́n máa ń ní àjọṣepọ̀ láti máa mú àwọn oníkàṣí wọn fẹ́ gbèrò. Á dé alíbi tó tà yẹn kọ́ bá wa ní wọn fún òun bẹ̀ pàápàá ọ̀tá tó bá gbèrò wọ́n láti gbọ́n aláì máa gbèrò lẹ̀ láì jẹ́ pé àwọn tá a sí tó ń gbẹ́ ọ̀bádà kó ẹ fún bẹ́ẹ̀ èsì àbùdá lẹ́nu ọ̀pẹ́ o níbi tó ta ọtí èso oníjọ ń ṣe papọ̀ ni o ẹ kú ètò lọ́wọ́ pẹ̀lú wa o family ètò rẹ̀ báyìí. tí máa gbọ́ ẹ dáadáa ibi tó tàfẹ́ dáko àti àwọn páàkì bẹ́ẹ̀ ni àwọn ń ta sí náà ní ẹ̀fẹ̀ sí gáràjì àwọn náà yàn páàkì bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n máa yọ bí kan bá ti dé àátò bí kan bá ti dé àátò àwọn ń bá àṣẹ sì ń jókòó síbẹ̀ wọ́n ti sún ọ̀pọ̀lọpọ̀ wọn lọ síbi ẹnu gádà níbi ojú odò yẹn. so ńgbà míì ìdíwọ́ ètò ń ta sí akẹgbẹ́ wọn kí wọ́n fi páàkì ńgbà míì gan balabala ni. àti lè pẹ́ tí ń rìn ọ̀mọ́ rìn lójú ọ̀nà kò pọ́síbù ọ̀kadà rìn bẹ́ẹ̀ ìyẹn náà rìn bẹ́ẹ̀ so àárín yẹn ìwọ tó bá fẹ́ páàkì ló wo kọ̀ǹdíṣàn ibi tó ti fẹ́ páàkì tí ì bá ti ṣe bí wọ́n ti pé o ti commit offence àìsè sùúrù ń ta sí nígbà míì ní míì náà ó máa ń mú bọ́ sọ́wọ́. tó bó ṣe jẹ́ lẹ́gbọ́n yẹn. mo fẹ́ sáré gbèrò gbèrò tí ń bọ̀ lẹ́yìn ẹ̀mí bóyá torí kọ́ mọ̀ bá gbé a lọ kó sẹ́nu wọ́n ní kókó 5,000 wá ṣé èrò kan tó fẹ́ gbé sọ tó 5,000. àwọn mẹ́ta ti sanwó 5,000 lánàá ní láfẹ̀wá ọlọ́run ló mọ iye tí táwọn tírèsì ń já bẹ̀ lójúmọ́ abájọ àwọn ọ̀rẹ́ ní mú lọ sọ́fíìsì mọ́ ìyàtọ̀ máa wà rómò tó mọ àwọn rómò bẹ́ẹ̀ni àwọn skingy lòdù ẹ ṣe àwọn tí ẹ ń tẹ̀ lófin ó dà pé àwọn rómò yẹn fún àwọn ọmọ wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tó yàtọ̀ àwọn tó ń bá wọn já tíkẹ́ẹ̀tì kì í ṣe pé bóyá torí àwọn tí wọ́n wà ń bẹ̀ o orderliness ó jẹ́ nǹkan kan tí wọ́n dì mọ́ nínú rómò ṣé ó lè bọ̀ àwọn tí ṣé ó lè bọ̀ nìyẹn skingy lòdù awíkóńkó àbí tó ọlọ́wọ́n máa fún un ṣe àwọn yẹ káwọn tó kù náà lè wo àwòkọ́ṣe láti ara wọn ẹ jẹ́ ká mọ̀ pé kan sí kó tó di pé àyànjá alukoro láàárọ̀ yìí hello. Hello. Ẹ káàárọ̀ sà. Gbé ìpè yẹn kúrò. Wọ ẹlòmíì lórí la. Hello. Hello, ẹbí ètò ọmọ dàgbà. Ẹ kò ojúmọ́ sà. Èmi náà ni mo tètè padà ọ̀gbìn àìdí àgbàkì. Ẹ rí ọ̀rọ̀ láfẹ̀wá yẹn bóyá alukoro wa ọmọ bíbẹ̀ yẹn ṣe rí dáadáa bí bóyá ojú wọn ò sálẹ̀ bẹ̀tù. Ṣé rí bí láfẹ̀wá láti ilé epo tó tà yẹn síwájú àwọn mọ́tò tó ń gbé abúlé mẹ́fò àwọn yẹn ti sọ̀bẹ̀ di gáréèjì ọ̀rẹ́dì ibẹ̀ làwọn dúró sí. Bẹ́ẹ̀ bá wá sún síwájú díẹ̀ pé ẹ fẹ́ gbèrò lẹ̀ ọlọ́pàá wà ń bẹ̀. Tẹ́ ẹ bá dúró lẹ́yìn wọn fẹ́ jérò lẹ̀ àwọn tẹ̀sí ẹ wọ́n máa dúró lábẹ́ kínní wọ́n máa wò látòrí bíríìjì wọ́n máa wò bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti wá tún kọjá síwájú láti ibi police station ó gbọ́dọ̀ páàkì síwájú police station kò jérò lẹ̀ láti ibi police station sí U-turn síwájú First Bank àwọn mọ́tò èkó ibẹ̀ ni. Kò sí èmi ò mọ̀ bóyá ó máa ní ìdíkọ̀ ṣe orientation fún wọn bẹ̀ àwọn ṣáàmánu ọ̀ṣọ́ṣọ̀ bẹ̀ kọ́ gbọ́ kọ́ pè wọ́n bóyá ó máa fàyè ilẹ̀ láti bí police station síwájú díẹ̀ lẹ́fọ̀ ní taxi kọ́ lè máa gérò wọn lẹ́ǹbẹ̀ àwọn sáà náà lọ bá wọn kérò wà tó ń kó lè tó ẹsẹ̀ pé tó. ẹ ṣeun ẹ rí i pé ẹni tó sọ̀rọ̀ tẹ́yìn gbà tí wọ́n sọ àtọlọ́kọ̀ kékeré o àtọlọ́kọ̀ ńlá o gbogbo wọn lọ́kọ̀ ni wọ́n àwọn gẹ́gẹ́ fúnra ara wọn wọ́n lè ṣàtúnṣe láàrin ara wọn
títọ́lọ́pàá ń bẹ̀ ni pé má páàkì síbi tí ọba yẹ kó páàkì sí láti má jẹ́ pé súnkẹrẹ fàkẹrẹ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sì ni tírèsì náà so tàbá ń pèsè pé àwọn tí wọ́n ń gbé abúlé mẹ́kò sáàtọ̀ pé kí wọ́n kó mẹ́rin ni kò ṣeé ṣe tasini mobile ni drop and take ni èyí náà tẹ bá tasí tó bá gbèrò tó bá ti di pípi tó ń fẹ́ gbèrò sí ń fẹ́ já èrò sí kò bá sáàyè ń bẹ̀ kó lọ síwájú kó wá space kó lọ jẹ́rù ẹ̀ ń bẹ̀ that's the only solution o ìkọ́ títí ò lè fẹ́ sí àbíjọba bá padà sọ wọ́dà ẹ̀ wá o abẹ́tún àti ìṣe ló kù pé ẹja irú níta ṣe ẹja fúrú ẹ̀ kan kún bí wọ́n dẹ̀ fẹ́ kó gan náà gan yóò tó máa padà ṣẹlẹ̀. tó alukoro àwọn nọ́mbà tí wọ́n lè pèsè tí àwọn èèyàn lè pèsè ní olùléṣẹ́ ọlọ́pàá lélẹ́wẹ̀ ràn control room CRU àti PROC alukoro mi ò gbé fáìlì mi wọlé rọ́ọ̀ṣìn ló bá dé ó ti wà nínú fáìlì ó yá alukoro ẹ ti gbé fáìlì wọlé. ẹ má bínú abẹ́mi ni mo jẹ́wọ́ fún yín. 091 nọ́mbà ìwò nìyẹn control room nìyẹn. control room 091 64 85 92 99 99 091 64 85 92 99 that is control ti room. CRU CRU complaint response unit CRU complaint response unit 081 39 84 47 40 CRU complaint response unit ti PPRO 081 office alukoro 081 39 84 47 49 49 tó ẹ jẹ́ kí èmi tún sáré bá àwọn tún pè control room ní eléwé ẹran yàrá agbára 091 64 85 9299 CRU tí a mọ̀ sí complaint response unit 081 39 84 47 40 ọ́fíìsì alukoro lẹ́yìn fẹ́ pè ní nọ́mbà ìbẹ̀rẹ̀ lélẹ́wé ẹran 081 39 84 47 49 tí a bá rí ohun tó ṣe pàtàkì tí ẹ fẹ́ pè wọ́n fún ni kí ẹ pe àwọn nọ́mbà yìí ẹ má pè wọ́n tàbí kẹ́kọ̀ọ́ máa flash tàbí kí ẹ máa sọ àwọn nǹkan tí a lè fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tí ò sì ní ẹ̀rí ẹ pè síbẹ̀ tí a bá rí emergency tàbí ohun tó ń fẹ́ àbójútó ní kíákíá tó adúgbòpọ̀ lọ́wọ́ SP Badmus Cousin Ọ̀pẹ́yẹmí ẹ kú atótónu látàárọ̀ ẹ bá wa kí CP wa ọ̀gá Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD ẹ bá wa kí alukoro àgbà CSP Ọmọlọ́lá Odùtọ́lá ẹ bá wa kí igbákejì alukoro DSP àbíṣẹ́mọ̀gbá DSP Afọláṣadé Olúwọlé àti gbogbo àwọn management team ní òkè lọ́hùn-ún tó onírú wàhálà iléèwé rán o káwa náà ṣe jẹ́jẹ́ bákan náà kí a máa kí gbogbo àwọn DPOs wa mo sì kí ọ̀gá fún ikọ̀ Zonal Dragon Squad ní trade fair Commander Akeem Adeyemi thanks so much for being so nice to us àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá onítírélà Ọlájúmi Alhaji Kazeem Ọlájúmi ẹ ṣeun ẹkú àdó ti gbogbo Alhaji Akeem Lawal babaláwo ládìgbẹ́ ṣé o sọ fún Alhaji Akeem Lawal pé o bímọ. ẹ máa pèsè pẹ̀lú kálukú lé ní báyìí ni. ẹ máa pẹ̀lú kálukú lé ní báyìí. o jẹ́ ya tètè pé wọ́n ó dàbí pé wọ́n pa bí àgbò méjì kan kù. ọjọ́ iléyá. mo lọ ọbẹ̀ lánàá mo rí. kọ́ lọ fa okùn jáde ní. má lè mi mo sọ fún ẹ o má lè mi mo sọ fún ẹ o tí wọn bá ti travel o n gbọ́ pọ́n fẹ́ lọ sí Amẹ́ríkà tó olóòtú ètò yìí Reverend Adesina Egunjobi akí wọn dáadáa ẹ kú àdúró ti wà bákan náà ni akí Kẹ́hìndé Falẹ́yẹ ẹ kú ìdílé mú ó ti yẹ mú sọ ohun wà á délé láyọ̀ orí mi ń sàlẹ̀ tó bá ti ń lọlé àbíbò ni tó yóò dà kó ní bàjẹ́ Moruf Adégbèga lórúkọ tèmi ọmọdé gbàmìlẹ̀ tí gbénu rédíò ó yàn mú àápàdé àwọn ikọ̀ míì lójúmọ́ ọ̀la aláṣọba mi lódìmọ̀lẹ̀ bàbá àkókò dàgbèrèjà máa lọ. Jàlá Àlàríyọ̀ lórúkọ tèmi ọmọ fìrí àtayọ̀ pàdé lágbára ọba mi lẹ́dùnmarè ó dàbọ̀.